ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtọ́jà ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ́wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. orúkọ mi ni Alhaji Suleiman Àkànbí Adéròhunmú. ẹni bàbá mi sura ní dádì mi sura. olórúkọ akọ́tẹ́ bá ń pè yín. àgbáwo tí gbọ́dọ̀ báwo jẹ́. tí gbọ́dọ̀ báwo jẹ́. bàbá báwo ni ní ṣe dùn tó lónìí. báwo ni ní ṣe dùn tó lónìí. wàláhì inú mi dùn lẹ́ni yìí o wàláhì inú mi dùn gan-an ní mo dúpẹ́ fọlọ́run ọpẹ́ mi pọ̀ o torí pé ó pẹ́ wàhálà gbogbo wàhálà káàkiri pé kó lè dá pé ọlọ́run bọ̀ jẹ́ sásán ó wá bọ́ sọ́pẹ́ lẹ́nu. bàbá ǹjẹ́ nígbà tí kẹ́ tó bí Misura ǹjẹ́ irú ọ̀rọ̀ ti wà lásọtẹ́lẹ̀ pé irú ọmọ tí yóò jẹ́ nìyí kó tó di pẹ́ bí. kò sí ọ̀rọ̀ kankan tó wà ìgbà tá a tó bí la mọ̀ yìí pé ọlọ́run pé ọmọ eléyìí ó yàtọ̀ bàtà bí lámọ̀ pé eléyìí yàtọ̀ oríṣiríṣi gbogbo nǹkan ló bẹ̀rẹ̀ sí ní change ló bẹ̀rẹ̀ sí ní dá. nígbèsí ayé tí yín bàbá yẹn bí. nígbà tá a dúpẹ́ fọlọ́run ṣá ní gbogbo ẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ mi kì í ní kankan tí mò ń sọ ju pé kì í ṣáà dúpẹ́ fọlọ́run náà torí kì í ṣe gbogbo bí mímọ̀ ṣe ọlọ́run ọba ni. báwo ló ṣe wáyà sí di orin sólórin lẹ́yìn ni àbí ìran yín ń kọrin. ìran mi kankan kọrin ṣùgbọ́n ọmọ mi kan àbúrò mi ọmọ ìyá mi yẹn ń kọrin bẹ́ẹ̀ kò kọrin débi pé káyé mọ̀ bí eléyìí kò tí yẹyin kò kọrin débi pé kí ayé mọ̀ bí eléyìí àbúrò mi ni ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni bí òun náà ṣe bẹ̀rẹ̀ ni ìyẹn náà bẹ̀rẹ̀ bí ìyẹn náà ṣe ṣe ni ṣùgbọ́n a develop yẹn ṣùgbọ́n gbà tí mo rí ẹni ta mí lólobó pé eléyìí náà pé kí n bá lè ṣe báyìí ìyẹn former governor Isman Alhaji Ganiu Abidin Mayegun òun ni teacher ńgbà yẹn òun ló sọ fún mi pé dádì tẹ bá lè gbìyànjú lórí ọmọ ìtẹ́lẹ̀ náwó ó máa fùnà wọ́n rí style nínú ẹ̀ bá sọ pé tó bá ti rí bẹ́ẹ̀ ó ti yá wọ́n sọ pé táwọn bá ti ń béèrè kí n máa ń béèrè ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún mi kì í ṣe pé bóyá mímọ̀ ṣe mi. àwọn ìrìnwó lẹ wá rí àwọn ìrìnwó lẹ sá. kò sí eré kan ni mo tún sá ju ọmọ ológo yẹn gbọ́dọ̀ mójútó. kò sí eré kankan tí mo sá ju pé nígbà táwọn ti pa mí lólobó yẹn wọ́n bá ti ń lọ wọ́n bá ti ń sọ pé nǹkan tó bá sọ pé kí n ṣe ni mò ń ṣe ọlọ́run bá sì fi báríkà sí pẹ̀lú. ṣé a rí i pé Misura kọ́lọ́n tó gbàdúrà ń bímọ ó ṣe díẹ̀. kò sí búburú kankan lórí ẹ̀ ọlọ́run kan ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. ní mo sọ pé mo nígbà tó náà wọlé ọkọ ọlọ́run tètè sọmọ gbogbo àyẹn kí làwọn kan tó wá sí lọ́kàn kí làwọn ìpèníjà kí làwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. ṣe rí lórí ìyẹn àwọn kan sọ èèyàn ò lè téèyàn bá sọ pé kéèyàn máa fetí sí nǹkan táwọn èèyàn ń sọ wọ́n ní èyí tí ó bá fi bímọ ilé ọmọ ẹ̀ ló ti fi ń ṣe ogún òkìkí àwọn sọ ayé ni ṣùgbọ́n ìgbà tó lọ́run sì máa ṣe iṣẹ́ ní àṣepé ọlọ́run ṣe pé ó ṣe pé
so inú mi dùn ayọ̀ mi kún. bàbá kó tó di ọjọ́ ìyàwó yẹn sọ pé àmì ìṣúra ọmọ ọdún mélòó ni 20 years báwo. mo sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tí ì lè tó 20 years. tó tó bẹ́ẹ̀ lóòótọ́. mo fẹ́ wá sọ fún pé ó tún tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣáà wò. 23 years ni. ẹ ṣáà wò. ìgbà tó wà ní 80 years ló ti bẹ̀rẹ̀ sí ní kọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ 1993 kò sí jáde primary 6 tó ti wax record tèmi ní success. ṣẹ̀sì mọ̀ wípé ilé ìwé tí wọ́n ń kà tó máa ti wà ní 3 years náà ti máa bẹ̀rẹ̀ èyí tó máa ń kà kékeré yẹn. bẹ́ẹ̀ni kg nursery gbogbo ẹ̀. 2 kó tó pé ọmọ ọdún mẹ́fà ló ti wà ní primary 2 so yóò sì gbà lọ bẹ́ẹ̀. so clear fún àwọn tó sọ bẹ́ẹ̀ àwọn tó ní kò tí pé 20 years ọmọ ọdún mélòó ni. 23 years ni ló ti ń kọrin kì í ṣe 20 akọ̀mọ́ ṣe mọ̀ pé 23 ò ṣe é. kò ní sọ lẹ́nu bẹ́ẹ̀ ni. so 20 náà la máa dá padà sí so ìyẹn ni 23 gangan ni ló dà lẹ́nu alhamdulilayi so bet 23 la yẹ pé 20 years. ẹ̀yin lẹ bí Misura irú ọmọ wo ni. ọmọ ni ó máa ń múnú mi dùn ní gbogbo ìgbà ni o wàláì ó múnú mi dùn gbogbo ìgbà ni torí pé ó wò ó pé bàbá yìí náà ni nígbà tó wọn ò tí ì jẹ́ kankan nínú òjò nínú oòrùn la ṣe ń wọra wa káàkiri. kí la fẹ́ sọ fún nǹkan báyìí òun náà ti ń gòkè àgbà ó ti ń di alábìyamọ kí lẹ fẹ́ sọ fún bí ó ṣe ń ṣe ìwà tó hù tí gbogbo aráyé ń fẹ́ràn ẹ̀ ni màá fẹ́ kọ́kàn tún múra sí torí pé kò kí ń fojú underrate anybody àti èyí tó jùlọ àti èyí tó kéré sí gbogbo wọn ló tó bá sí ọ tó jẹ́ ọmọ tó tún lawọ́ tó bó ṣe ń ṣe fẹ́ bí ló ṣe fara ló ṣe fọ́rẹ̀ ló ṣe fojú ló ṣe fáwọn fáǹsì ẹ̀ náà tó mo fi ń dúpẹ́ tó ó sì fi yẹn ó fi jọ ìyá àti bàbá tó bí ni olùkọ́ náà ṣe ń ṣe. bẹ́ẹ̀ àwọn ẹ̀fẹ́ gba àwọn òbí pàápàá àwọn tó yẹ pé ní àtẹ̀wá tí ìbímọ ọkùnrin ní òkè ń dùn wọn máa ní ọmọkùnrin làwọn wá. ok irú èmi sì fún àpẹẹrẹ irú èmi gbogbo obìnrin ni mo bí obìnrin nígbà tí mo ti ẹ̀ ti bímọ tó mẹ́rin ni mo ti ń sọ pé mo ti wà ókè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ la ṣe fi dúró ṣe bóbìnrin lòun sì tó ń tọ́jú mi tó ń ṣe gbogbo ẹ̀ so kéèyàn kankan má ròyìn pé bóyá obìnrin lòun bí o kéèyàn ọkùnrin ló ní àmúlérò kìíní kan kò jọ obìnrin gangan ló tiẹ̀ máa ń tọ́jú òbí pàápàá jùlọ àwọn ọkùnrin obìnrin ló ń tọ́jú ọkùnrin jù. àwọn abiyamọ táwọn aná ni ọmọ ń kọ́ kílẹ̀ fẹ́ sọ fún wọn. àwọn abiyamọ tí wọn lọ ní ọmọ wọn bá rọ̀ wọn náà ni Ọlọ́run kò jọ wọn gbọ́ àgbọ́yé ẹ̀sìn tán bá ń ṣe àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti muslim gbogbo nǹkan kan náà agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wà lọ́kàn tó ń wá àwọn ọmọ ìwásáyé agbọ́dọ̀ tọ́jú wọn agbọ́dọ̀ sapá wọn lórí àwọn ọmọ ká sapá wa lórí àwọn ọmọ yẹn kó bá lè jẹ́yàn lọ́la torí ẹni kálukú ló gbé àgbélébù tiẹ̀ wáyé ti Táyé òjò mọ́ ti Kẹ́hìndé òjò mọ́ ti Ìdòwú bẹ́ẹ̀ sì ni Tàlàbà náà. orin mi sọ àwòlẹ̀ mọ̀ mẹ́kẹ́ kọ́ káfí káàdì ẹni orin ẹ̀wọ́lẹ̀ mọ̀. kò sórin tí mi mọ̀. ó yẹ ẹ̀kọ́ kan bẹ̀ ká máa lọ. tèmi ni success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi Ọbàtálá ya Rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullah.